ṣẹ́rí tẹ́ bá fẹ́ gbọ́ one or two things lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Comrade Toba Ìjàyà Ajégunjẹran lórí interview máa bá mi ká lọ ẹ gbọ́ kókó nínú ẹ̀ ṣe gan. ṣẹ́rí àwọn awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti OPC Ìbà Gani Adams àti bàbá wa Fáṣẹ̀hùn tẹ́ bá fẹ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ ìjìnlẹ̀ yìí lọ́tún lọ́sì ẹ jọ̀ọ́ ẹ bá mi pàdé lórí interview ẹ gbọ́ òkodoro ọ̀rọ̀ ń bẹ. èmi ò kì í ṣe ìgbà àkọ́kọ́ tó yẹ pé a máa bá yín sọ̀rọ̀ torí ẹ ti bá a sọ̀rọ̀ nígbà kan rí lẹ́yìn ìgbà tí fọ́nrán ẹ jáde a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ẹ sọ ṣùgbọ́n nǹkan ẹ̀kọ́ ló gbé wa wá lọ́jọ́ títò ní torí lẹ́nu bíi ọjọ́ mélòó kan a rí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lágbo union ìyẹn ti ìlú Èkó nípa tí olóògbé Toba Ajégunjẹran gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè ó ṣe dolóògbé àdẹ̀rí pé àwọn agbanipa ló pè wọ́n ló pa wọ́n lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a bá pàdé òun la ṣe torí ẹ̀ pé gẹ́gẹ́ bíi pé gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ yìí wọ́n mọ̀ pé nínú àwọn ọ̀gá àwọn union ibẹ̀ náà lẹ́yìn náà wà tí ẹ ti ń ṣiṣẹ́ la ṣe bẹ̀rẹ̀ pé ǹjẹ́ kí lẹ lè sọ nípa arákùnrin tó dolóògbé tí wọ́n ń pè ní Toba Ajégunjẹran yìí kí lẹ lè sọ nípa wọn. ó máa ṣe o God ṣe rí ìbéèrè tẹ́ béèrè yìí kò yẹ kí n lè dáhùn ṣùgbọ́n máa sọ díẹ̀ ṣe rí Comrade Toba Ìjàyà ikú wọn dùn ọ̀pọ̀lọpọ̀ wa gidi gan kò sí bí èèyàn ṣe fẹ́ wà nílé ayé ó máa bàdì sáwọn kan ó dẹ̀ máa gùdù sáwọn kan èèyàn ò ní dá tán but Comrade Toba jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó so nice gan tó dẹ̀ jẹ́ wípé Alhaji Sego State Chairman òun lè gbàgbé ẹ̀ láyé bí ikú yẹn ò lè dùn àwa tó àwọn because nínú ọ̀rọ̀ tí State Chairman máa ń sọ ó jẹ́ ẹnìkan tó lóyà sí wọn tó dẹ̀ lóòótọ́ gan kíyàn tó lè máa fọwọ́ sọ̀yà lórí èèyàn pé ẹni no o trust èèyàn ni ṣùgbọ́n kò sẹ́ni tó rí ọlọ́jọ́ ṣe èmi believe kíní kan àsìkò ló tó people can proud pa àwọn pa torí kò ń ṣe ẹran rírọ̀ kò ń ṣe ẹran kékeré kò ń sẹ́ni tí wọ́n lè gìrì lójú oorun á sọ pé kú pa ṣùgbọ́n tí kú bá máa pààyàn á mú nǹkan kan dání I believe àsìkò ló tó ṣe understand ẹ wo Professor Pella bí bàbá ṣe lágbára tó àwọn tó rò pé àwọn pa àsìkò ló tó àtẹn tó pààyàn àtẹn tí wọ́n pa ọjọ́ kan gbogbo wa máa lọ jíyìn fìdímárì gbogbo wa máa lọ jíyìn the last time táná fẹ́ pa Koko Zaria ṣùgbọ́n orí kó wọn yọ ẹlẹ́dàá wọn kó wọn yọ ṣùgbọ́n gbogbo ẹni tó ń ṣe bẹ́ẹ̀ normally bíbélì lóun ò fòkú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú pìwàdà mo gbàdúrà kọ́lọ́n kó jọ ọ́ nínú àánú ẹ̀ kó yí everybody lọ́kàn padà inú pọ́ọ̀tù kan ṣoṣo ní Lagos State kò ń ṣe nǹkan tó yẹ ká máa para wa bí ẹni pẹ̀ràn gbogbo káwọn kan sọ pé àwọn union wọn ń para wọn kò ń ṣọ̀rọ̀ union lélẹ́yìí no ọ̀rọ̀ union kọ́ but ntẹ́lómi ó mọ̀ wọn kàdúkú máa sọ but very soon àṣírí máa tú tó ráwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ mú dẹ̀ trust Lagos State wọ́n máa ṣe findings wọn
àṣírí máa tú ó tiẹ̀ ti ń tú ni ó ti ń tú because ikú Comrade Toba ó shock everybody wa. The last time tá lọ sí state ọlọ́dọ̀ kan tá bá lọ tó bá jẹ́ pé wọ́n sọ fún kejì mi pé ẹni ń tá bá lọ yìí ó yẹ kó lówó agbára fún wa wàhálà kò lò ó kàn sọ fún wa pé àmọ́dékẹ́ ṣe nǹkan fún mi ẹ̀ ṣe tó wálé ọ̀gá má bínú a dẹ̀ play along ṣàdédé lọ́kàn pè mí pé ṣé mo gbọ́ nǹkan báyìí mo ní láyé pé lè ṣẹlẹ̀ because a mọ̀ pé ní kọ́ta mi ní ìbọn tó ń ṣẹ̀ṣẹ̀ yìn sí kọ́ nìyẹn ká tó wá sọ pé just only one bullet tó dẹ̀ pa ara yẹ ló jẹ́ kí n sọ pé àsìkò ló tó ikú Ọlọ́run ló dé ọlọ́gà gbọ́dọ̀ ṣe findings o normally ṣùgbọ́n òun náà ń ṣe ń ta lé kìgìrì ẹgbẹ́ orúkọ ẹni Toba Ìjàyà gbogbo Mùṣín respect kọ́lọ́n kó jọ kó bá foríjì okun ọ̀run àwọn ẹbí wọn náà kọ́lọ́n bá ara wọn lẹ́kún Ọlọ́run ló lè rèèyàn lẹ́kún irú ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ràn mi sí gbogbo alágbára kò sí kankan ní ilé ayé yìí o nothing one day bó ní kálukú wa náà ṣe máa lọ rè ní tá a bá ṣe lè la máa sọ. Yorùbá tó wá pòwe kan wọ́n ní àràbà túnra mú odò ń gbá rere o àwọn kan bẹ wọn ò fẹ́ ràn ẹ́ ìkà ni o inú ẹ̀jẹ̀ wọn nìka wà báwa kan ṣe ń banújẹ́ lẹ́ni pé Comrade Toba ti kú bẹ́ẹ̀ làwọn tó ṣe yẹn jubilate pé they are succeed succeed o Ọlọ́run máa táṣìírí yín o. Apike repent please Lagos State inú pọ́ọ̀tù kan ni kó ń kálukú fowó tákà ó ní the best kó ṣe ká máa para wa bí ẹni pẹ̀ràn ẹjọ́ títorí tọ́lọ́run gbogbo ẹ̀yin amòkùn ṣèkà ẹ repent Bíbélì lóhùn fẹ́ kọ́ ẹlẹ́ṣà fi kó ronú padà ẹ má ṣe ká para wa mọ́ ntí lágbájú bá ṣe tó bá dùn ẹ pé ọ̀tún ẹ pé òsì màá dẹ̀ tún ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ àwọn olórí wa àwọn ìjànkànjànkàn ní òṣèlú ẹ bá jọ ṣẹ́rí Lagos State ẹ bá wa pe àwọn alágbára bẹ̀ ẹ associate gbogbo wọn pọ̀ ẹ jọ ẹ má jẹ́ ká gbọ́ pé ẹnìkankan mọ́ ẹ jọ títorí tọ́lọ́run ẹ̀yin alágbára Lagos State ẹ má jẹ́ ká para wa mọ́ torí tọ́lọ́run ẹ jẹ́ kí lè jáṣe mọ́ láàrin wa ẹ jọ títorí tọ́lọ́run ẹ jọ ṣùgbọ́n gbogbo ẹni tó gbé ní òkùnkùn tó ta fà sínú mọ́lẹ̀ àṣírí ó tú láṣẹ Èdùmàrè orúkú ìbò ṣe wà kó tó lè tán lára ọ̀gá wa tẹ́síàmà Alhaji Sego mi ò lè sọgbà tó lè tán lára wọn o because Comrade Toba jẹ́ nìkan tí wọ́n láìkì gan jù pé tí yẹn bá wá fẹ́ràn bá wá jáde láyé mi ò mọ̀ bó ṣe lọ rí kọ́lọ́n kó jọ kó bá rẹ àwọn náà lẹ́kún kọ́lọ́mọ́jẹ ní iṣẹ́ National Union Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o gbogbo àwọn tó ń àtàṣì orúkọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ National Union ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ National Union kọ́ nìkan tó ń ṣẹlẹ̀ Ọlọ́run ló yé ṣùgbọ́n wá jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé àwọn ọlọ́pàá ò ní dúró wọn lè dúró gbogbo kú tó pa Comrade Toba Ìjàyà wọ́n máa wà oṣù àṣírí tí máa tú àṣìṣe tí ń tó túbọ̀. ẹ ṣeun gan pẹ̀lú àwọn àlàyé tí bá wa ṣe lóní ráńpẹ́ ṣùgbọ́n nínú àwọn nǹkan tí ẹ sọ kó tó dín pé bóyá mo mẹ́nu bà àwọn nǹkan yẹn ó ní àwọn nǹkan tí a ti gbọ́ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ìbéèrè mi sí yẹn ni pé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ tó yẹ pé
tó ti ṣẹlẹ̀ sí tó yẹ pé a lè bẹ̀rẹ̀ sí ń dárúkọ tó yẹ pé wọ́n ṣiṣẹ́ union tó yẹ pé takàn máa gbọ́n pé àwọn agbanilọ́pa wọ́n lọ pa wọ́n tó ń ṣe ìkíní tó ń ṣe kejì tó ń ṣe kẹta tó ń ṣe kẹrin nídìí iṣẹ́ union yìí náà ni láti gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ̀yin wá ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ pé kò ń ṣe nǹkan tó jọmọ́ union ni kí lẹ́yìn wá lérò pé ó fà á tó fi dín pé àwọn agbanipa lọ yìnbọn fún Comrade Toba Ìjàyà. ẹ ṣe rí lórí pọ́ìntì yẹn ikú ò ní pààyàn kó má mú nǹkan kan dání sá ikú ò ní pààyàn kó má mú nǹkan kan dání. ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ro bẹ́ẹ̀ lélẹ̀ a mọ̀ pé nínú onímọ́tò nínú National Union some believe pé jàǹdùkú pọ̀ ń bẹ but this time around ọ̀rọ̀ union ti kọjá pé illiterate no nowadays ẹlòmíì tó school gan gbàdúrà kọ́ ọmọ òun ṣiṣẹ́ union this time around she understand but either bí ni àbí he kò sí nǹkan tó lọ láyé yìí ó sì ń bọ̀ ẹ̀sán náà ó máa ké ó lè pẹ́ ó dé lè yá ìgbà tó máa jẹ́ làámọ̀ but for me I don't believe wípé inú union náà ti ń ṣiṣẹ́ yẹn mi believe bẹ́ẹ̀ no ẹ gbàgbọ́. mi ò gbàgbọ́ rárá mi ò gbàgbọ́ at all. tẹ́ bá sọ pé ẹ gbàgbọ́ ní pé ẹ gbàgbọ́ pé inú iṣẹ́ tí ẹjọ́ ń ṣe yìí níbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ orúkọ ti wá ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó ní àwọn kankan tí mo bá pàdé lórí ayélujára wọ́n sọ pé wọ́n ní kí òṣìkà máa rántí torí pé tó bá mu jẹ ìjọ kan bọ̀ wọ́n ní téèyàn bá nà ká kan sọmọ lọ́mọ mẹ́sàn-án tó kù àjẹtù olúwa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú àwọn nǹkan tí mo bá pàdé wọ́n wá sọ pé oníkálukú ń pariwo wípé wọ́n gbẹ̀mí Toba wọ́n ní ìjẹ́ ṣé a mọ̀ ọkọ̀ tí Toba ti ṣe ń pé ẹnikẹ́ni tí ó bá ṣe kíni tó bá fi ìdà pààyàn dandan ni wọ́n máa fi ìdà pa ní pé kí ló dé ta wá ń pariwo. Olóòtú gẹ́gẹ́ bí mo ṣe bá pàdé. ẹ ṣe ọmọ líle ò kì í jàre ẹjọ́ ìgbà mi rí ọmọ líle ò kì í jàre ẹjọ́ mo rántí ìgbà kan ní ìlú mi tí ẹnìkan bá jà nísàlẹ̀ ọjà wọ́n á lé mi ní ọ̀tọ̀dẹ̀lẹ́ni tó jà torí wọ́n pé it's a troublemaker gangan tó wà ń lù ọ̀tọ̀lẹ́ni tó jà èmi ni mo máa dárúkọ ṣé tí ẹni tó bá ti lórí òkìkí ti ní ni ọmọ burúkú yàtọ̀ sápáyàn apààyàn yàtọ̀ sọmọ burúkú ẹlòmíì lè wà tó jẹ́ pé ọmọ líle ni ẹ understand kan ló jà ń bí ó fọyàn lẹ́nu bí ó ṣe gbọ́ ṣàwò ó lè má lè padìyẹ ṣùgbọ́n àwọn kan bẹ iṣẹ́ tá a fi rán wọn ni pé kílà iṣẹ́ tá a fi rán wọn nìyẹn ó likely kó jẹ́ pé girlfriend lẹ́lòmíì máa jà sí á dẹ̀ fa assassin ló ń kúrò ń bẹ á dẹ̀ mọ̀ ó ti gbàgbé pé òun náà bí ọmọ ó ti gbàgbé kí la wá ń work sẹ́rí gbogbo nǹkan tó ń sọ káàkiri pé oyè náà ti pa oyè náà ṣe kíní kan àbí kíní kan me I don't believe ní tí mi ò bá rí mi ò ń sọ lọ́wọ́ ẹnu ìgbà tí mo mọ̀ inú mi máa ń dùn sí gan Ọlọ́run Olódùmarè ń gbọ́ mi ò mọ past tense ẹ̀ that is why mi ò lè sọ̀rọ̀ débẹ̀ mi ò mọ̀ yàgò mo ti mọ past tense tó ti ṣe bóyá bíi let's say like 15 years ago I can say it but lẹ́nu ìgbà tí mo mọ̀ mi rí àṣẹ èèyàn burúkú tó lè dẹ́mi èèyàn légbodò Ọlọ́run torí ọwọ́ nǹkan tí a bá lọ sí state lọ́jọ́ yẹn ó yẹ kó lu agbára ó kàn pé ìkejì mi ó ní mo dẹ̀ tọrọ nǹkan lọ́wọ́ yẹn ẹ̀ ṣe fún mi
máa sọ fún kejì mi mo níwà ẹ jẹ́ ká gbójú o toro yẹ kó lo owó agbára ni kò sí nǹkan tó sọ fún state chairman tí ò ní ṣe fún délé bóyá oníkálukú ló máa sọ tiẹ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ o ọmọ líle ò kì í jàre ẹjọ́ o that is my point. ẹ ṣeun ṣe lẹ́yìn ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àti rí olórí oko pátápátá tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ àwọn náà ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a bá pàdé wọ́n ní àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ wọn ní pé wọ́n á dẹ̀ ṣe kí ni wọ́n á ṣe investigation wọ́n mọ àwọn tó ṣiṣẹ́ ìbéèrè ṣùgbọ́n ìbéèrè mi sí ni pé gẹ́gẹ́ bí pé ẹ súnmọ́ Comrade Toba ẹ dẹ̀ jẹ́ ìkan náà àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí pé ẹ̀yin náà ti ṣe sọ́n bí wá pé ní state chairman ẹ̀yin náà jọ ń lọ ǹjẹ́ ṣe ríyàn kan tó yẹ pé bóyá Comrade Toba àtẹ̀yàn bóyá wọ́n jọ ń du ipò àbí kẹ́ bóyá nǹkan kan ṣẹlẹ̀ àbí kẹ́ tẹ́yìn lè rò pé tí kò bá wá láti bíbá ó lè jẹ́ àbí ṣé ẹ rí nǹkan tó jọ bẹ́ẹ̀. ṣe rí mi ò rí tó jọ bẹ́ẹ̀ rárá kódà ó sì tó wà lọ́fíìsì ó rẹ̀ di nkí àwọn ọlọ́kadà láti ta tíkẹ́ẹ̀tì fún ọlọ́kadà ẹni tí Yorùbá dẹ̀ trust kò lè fi síbẹ̀. mo rántí pé the last time tá a lọ sí stage lára àwọn tó wà ní stage náà sọ pé ẹni tó tọ́ ẹni tó yẹ náà fi sí post yẹn o wish Comrade Toba pé tó máa ní kó lọ sí station láti ṣètò ọlọ́pàá ó wà capable láti ṣe ẹ̀rù ń bà láti wọ ní station kankan ẹjọ́ abẹ́ wọn náà ni àwọn ọlọ́kadà ẹjọ́ kí n má pa wọn kán má bàa jalè inú state yẹn náà ni wọn state office nínú náà ti ń sọ pé ẹni ó capable fún iṣẹ́ yìí kán rọra fílẹ̀ bẹ́ẹ̀ there is no argument tí èmi gbọ́ o èmi ò gbọ́ argument kankan mi ò ní parọ́ tí n bá gbọ́ máa sọ kò sí argument kankan but mo mọ̀ pé tó bá yá tó bá pẹ́ òótọ́ ó máa fara hàn gbogbo yẹn ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé iṣẹ́ yóò ṣe inú union wàláì kò kí n ṣe inú union mo fọlọ́n búra ó ṣe inú union ká má mú ìpamẹ́pọ̀n ìpà yàtọ̀ sẹ́pọ̀n ó ṣe inú union but tó bá kọ́ tó bá yá àṣírí máa tú. ẹ ṣeun gan-an ẹ ti bá a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ohun tó ṣẹlẹ̀ sí Comrade Toba Ọlọ́run bá kó bá ran àwọn ìlú wọn lẹ́kún àti ẹbí àti ará àti gbogbo àwọn èèyàn tí wọ́n fi sílẹ̀ kọ́ ló bá ràn wọ́n lẹ́kún kà má ṣe irú ẹ̀ mọ́. bàbá gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ní ìlú Ọ̀yọ́ níbi tí wọ́n ti jí àwọn ọmọ iléèwé àti akẹ́kọ̀ọ́ tó ti jí wọn gbé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde ní ilẹ̀ Yorùbá tí wọ́n sọ pé ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò pé àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé láti lè jẹ́ kí wọ́n rí solution láti lè rescue àwọn ọmọ yìí pé wọ́n gbé àwọn ìgbésẹ̀ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ ibi tó yẹ kí wọ́n ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣàsọ oríṣiríṣi ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní pé àwọn ọmọ yìí wọ́n ti rí wọn gbà àti àwọn ọmọ àti akẹ́kọ̀ọ́ oníkálukú ti ṣe kí ni wọ́n ti padà sí àyè wọn gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀. bàbá gẹ́gẹ́ bí pé OPC gan náà lẹ́yìn náà jẹ́ àti pé mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà gbọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n sọ nípa Ìbà Gani Adams kí lè rí sí àwọn nǹkan yẹn. ǹjẹ́ lè sọ̀dí tó fi dé pé akitiyan tó yẹ kí Ìbà Gani Adams tó yẹ kí wọ́n ṣe wọn ò ṣe bó ṣe yẹ kó rí gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ OPC náà lẹ́yìn kí lè sọ sírò àwọn nǹkan yẹn. ẹ ṣe olóòtú ṣe rí àwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n lè máa bú Gani Adams àwọn aláìmọ̀kànmọ̀kàn kan náà wọ́n bú Sunday Igboho owó bàbá dámì ṣe rí ti Ọ̀túnba Gani Adams tẹ́ kọ́kọ́ sọ yẹn náà first ṣe rí Nàìjíríà tàwa yìí ṣe rí ẹni tó bá wà nínú ilé ẹ̀ tó mú gàrí àtẹ̀já dídí kò mọ iye o
ṣùgbọ́n tó bá wà lẹ́wọ̀n yóò lòun ò ṣerú ẹ̀ mọ́. Mo rántí gba ìṣẹ̀lẹ̀ kan ó ti bí ọdún díẹ̀ sẹ́yìn pẹ̀lú bàbá wa olóògbé bàbá wa Fáṣẹ̀hùn àti Gani Adams. Wọ́n fa ọ̀rọ̀ yẹn gbà yẹn, ọ̀rọ̀ yẹn dàbújá. Àwọn méjèèjì ni wọ́n mọ bí wọ́n ṣe kọwọ́ bọ̀wé pé wàhálà ò ní ṣẹlẹ̀ mọ́, kò ní sí wàhálà kankan mọ́, kò ní sí kankan mọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ tó ti kọwọ́ bọ̀wé lọ́dún tó pẹ́, ìbá mi yẹn, ẹ jọ̀ọ́ sóhun lẹ́wà sọ pé nǹkan kan wá ṣẹlẹ̀ kó kàn sọ pé èèyàn mọ ẹ kó sínú gbó, tí wọ́n bá pa èèyàn kan ẹ̀wọ̀n gbogbo wọn ó kù sí. Owó baba Dami mo like wọn gan, mo like wọn gan. Normally mi àti wọn ò sí ra face to face, mo like wọn jù. Akíkanjú ni, ṣùgbọ́n bọ́n ṣe jẹ́ akíkanjú tó náà, ẹ wo nǹkan tí Yorùbá fẹ́ ṣe fún wọn, ẹ wo àbọ̀dẹ̀ tọ́mọ Yorùbá fẹ́ gbà fún máa yìí. Tí ẹ bá ṣe ọpẹ́lọpẹ́ bàbá wa Lọ́dájà Olúfẹ́mi Lóyè, kọ́ ló má bàa pa bàbá báyìí, tó ń lo connection pẹ̀lú bàbá wa Tinubu president wa, kọ́ ló mọ́ pa àwọn náà báyìí. Tí àṣẹ ò bá wá látòkè, ọmọ Adéyẹmọ náà ò lè wọnú gbó yẹn o. Bàbá wọn ò tó bẹ́ẹ̀. Ọmọ Adéyẹmọ Sunday Igboho, brother mi má bínú kí mo pè é orúkọ náà fi ń pọ̀ Báládé o. Wọ́n máa ń sọ pọ́ìntì kan, wọ́n ní nílẹ̀ Yorùbá àwọn akíkanjú wà tó lóògùn jà wọn lọ, then it's true, tó jẹ́ sharp shooter jù wọ́n lọ. Àwọn náà máa ń sọ, ṣùgbọ́n ayé àní ní ń kọ́. Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní àyàní ní jóògùn, ẹlòmíì ò láyé àní, bó ṣe lóògùn tó bá gbọ́ òhe yóò họ́ ni torí kò fẹ́ ṣẹ́ wọn, kò fẹ́ ṣẹ́ wọn. Fún délé tá bá ń sọ̀rọ̀ lórí OPC, nígbà tó OPC kọ́kọ́ jáde, OPC bá gbọ́ pé wọ́n sọ pé mo lè ń trọ́bù àdúgbò báyìí, báyìí wọ́n ti bàjẹ́ ńbẹ̀. Ibi tí ọlọ́pàá ò bá lè wọ̀, because ọlọ́pàá ò lè bọ́lọ́pàá ṣe máa ṣiṣẹ́ ó yàtọ̀ sí OPC ṣe máa ṣiṣẹ́. Ẹ jẹ́ ká gbà ìgbọ́n ṣiṣẹ́ fún ìjọba, bọ̀ bí òun kálukú ò ṣe ṣiṣẹ́ ó yàtọ̀ síra wọn o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá táwa ṣiṣẹ́ fún wọ́n máa gbọ́n ta àwọn náà, yes, òtọ́rọ̀ ló sọ. Ṣé understand? Kẹ́nìkan wá ló ń mófin lọ́wọ́ ara wọn. Tí ìjọba tí wọ́n bá ní wọ́n pẹ̀lú the Gani Adams, àfọgbọ́n àfọ̀tẹ́ o, ó yá ẹ pa ọmọ Fáṣẹ̀hùn, ẹ pè Sunday Igboho, ó yá gbogbo yín ẹ team together. Tí ìjọba bá give order lẹ́ni, kí ni jẹ́ bandit, kí ni jẹ́ ajínigbé, wọ́n ṣòfò wàláì. Yorùbá ní àpapọ̀ ọwọ́ báyìí ló máa ń gbẹ́rù dórí. Ṣé believe kó mi tí ìrù agbára tí OPC rí kó ní tó possible kọ́kọ́ sàdédé gbéra gbáhùn alọ́nugbà lọ́wọ́ àwọn bandit o. Sáà tíyàn bá dán wò omi ó mú. Mọ OPC tó wà ní, tí wọ́n bá ní Lagos State àti Ọ̀yọ́ State nìkan kí OPC jáde, kì í ṣe mọ̀nà 10,000. Ibi tí olórí méjèèjì bá ti gé fọ́dà pé ó yá gbogbo tí pé l'OPC, ẹ gbàgbé kí Fáṣẹ̀hùn, ẹ gbàgbé pé Gani Adams, ó yá ẹ̀kan ló gbó. Oh God, kòkòrò lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ yóò kò ní gbérí mọ́. Ibi tí yẹn 10,000 bá wọ̀ lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n Ìgbòho sà, owó baba Dami, no mo gbé fún yín o, mo gbé fún yín o. Èmi àti yóò ti mọ́ra bọ̀ mo mọ̀ kí ọjọ́ kan máa mọ́ra, àti ìmọ̀ra ìjọjọ́ kan máa mọ́ra. Akíkanjú ogun ni, kò sí tó wá jẹ́ kó rí bẹ́ẹ̀ náà bá kò bú wà látòkè ní
ẹ wo iye àmì tó ń tẹ̀ lẹ́gbọ̀n yìí, ẹ wo iye ọlọ́pàá, wọn ò dáṣẹ́ ọwọ́ wọn jẹ́ o, tí a bá dáṣẹ́ tí ẹ ó bàjẹ́. That is why àwọn tó ń put Gani Adams kékeré ọ̀kẹ́kọ̀ọ́ government will give order fún Gani Adams, government will give order fún ọmọ Fáṣẹ̀hùn, wọ́n ti fi Gani Adams sílẹ̀ kọ́ give order fún ọmọ Fáṣẹ̀hùn kọ́ ní ká wọgbó lọ. ṣé ibà Gani Adams táwọn béèrè fún ọ̀dà? wọ́n béèrè fún wọn ò dẹ̀ fún wọn. wọn ò fún wọn. tí ò bá kí n ṣe wípé bàbá wa Ládọjà náà wọn ò lè fún ọmọ Adéyẹmọ náà, kò tí èyí wọn ò lè fún. but tí gọ́ọ̀mẹ̀ntì bá give order lọ́la pé ok ẹ tiẹ̀ fọ̀rọ̀ Gani Adams gan lẹ̀, ẹ̀yin ọmọ Fáṣẹ̀hùn ó yá ẹ ṣe meeting, I give order lẹ́nìí títí ìjọba yìí ẹ jẹ́ ká rí result. Bàbá nǹkan bàjẹ́ gidi gan, gbogbo àwọn àṣírí tán ló kó bó tù, because gẹ́gẹ́ bí nǹkan tá a máa rí nínú Facebook nígbà míì wọ́n ní àwọn sójà ní àwọn ń lọ, àwọn kan give order káwọn máa ń yìnbọn. Kí ló kàn tó PC pẹ̀lú yẹn? Máa ń yìnbọn kẹ̀ tíjọba ti give order ibi ó dẹrú. Mi ò sọ pé OPC bá wọlé síbẹ̀ wọn ò ní panu OPC o, wọ́n lè panu wa o, wọ́n lè panu, mi sọ pé wọn ò ní panu wa o, ṣùgbọ́n Jésù àwọn náà blame ara wọn. ó délé ẹnì kankan máa blame Gani Adams, kàn máa blame ọmọ Fáṣẹ̀hùn. ọmọ Adéyẹmọ ti gbá ọ̀dà látòkè kí là ń work. but mò ń gbàdúrà kí Ọlọ́run kó jọ kó jẹ́ kí ìrẹ́pọ̀ yẹn ó lè team together. tó bá team together Jésù ilẹ̀ Yorùbá padà dẹ̀rọ̀. mo débẹ̀ yẹn dúró náà sá. ẹ ṣeun gan. kí lẹ̀yin lérò pé ó fa gbogbo tí ìjọba ò ṣe gbà kí ibà Gani Adams ẹ fi wọnú gbólọ? kí ló fà á tẹ́ lérò pé ó lè jẹ́ kí ìjọba má fún ọ náà àpòfà gbogbo? ẹ ṣe ìjọba rí wípé a kì í ṣe amòfin, alùfin ni wá, a ṣe kọjá bí wọ́n ṣe rán wa. Yorùbá mi yé yín sà, a ṣe kọjá bí wọ́n ṣe rán wa. ṣùgbọ́n máa sọ fún sójà pé go back ò sí fún PC o, tẹ́ bá ti give order nìyẹn o. ìjọba náà dẹ̀ máa ro àròjinlẹ̀ kó tó lè give order, kó máa di pé innocentity ò mọ nǹkan kan máa lọ máa waste ẹ̀mí ẹ̀. That is the point. ẹ ṣeun gan. gbogbo èèyàn mọ̀ pé alágbára ni ibà Gani Adams, bẹ́ẹ̀ náà ló mọ̀ pé olóyè Sunday Igboho alágbára ni wọ́n. bàbá bẹ́ẹ̀ ṣe mention Fáṣẹ̀hùn yẹn ń bí mi nínú o. ẹ mention Gani Adams, mention Fáṣẹ̀hùn. ẹ má bínú. bàbá ẹgbẹ́ gangan nìyẹn, kọ́nà máa fọ̀rọ̀ kẹ́ wọn. bàbá ẹgbẹ́ gangan nìyẹn. bàbá ẹgbẹ́ gangan nìyẹn, ẹ gbàgbé. ta ló ń dúró fún Fáṣẹ̀hùn báyìí pé bí bàbá ò ṣe sí mọ́ ta lẹni tó ń ṣaṣojú wọn? mi ò ní dárúkọ ọ̀rọ̀ sí bọ́ mẹ́. ṣé ẹgbẹ́ tí bàbá Fáṣẹ̀hùn sì dálẹ̀ wọ́n sì wà? ó wà tó dúró digbí. abẹ́ bàbá Fáṣẹ̀hùn ni Gani ti dìde. tẹ́ bá ń dárúkọ Fáṣẹ̀hùn, ẹ tẹ́ ń dárúkọ Gani Adams, tẹ́ ẹ̀ dárúkọ Fáṣẹ̀hùn, ó máa dùn mí. ṣe ti yín mẹ́rin. abẹ́ bàbá lọmọ boko. ṣe yín báyìí kọ́ ló máa fọ̀nù kẹ́ bàbá. ẹ ṣeun wọn. gẹ́gẹ́ bí ìbéèrè tí mò ń sọ lọ, láàárín àwọn tí mo dárúkọ wọ̀nyí, ta ló yẹ kó tẹ̀ fún kan nínú wọn? torí àwọn méjèèjì ìkan ò fẹ́ gbà fún kan. láàárín ibà Gani Adams, olóyè Sunday Igboho, ta ló yẹ kó gbà fún kan nínú wọn? bàbá ọmọdé lóògùn oní ò lè ràn ó so mẹ́ṣẹ́ fún ọ̀rọ̀ gbowó ti kọjá ibi tí wọ́n fi sí. bàbá nígbà míì bàbá máa rẹ̀spẹ̀tì ọmọ ẹ̀ kó lè bá àdètì débi tí ó dé, ọpọlọ ní fi rẹ̀spẹ̀tì ẹ̀ ni. ìgbọ́n tó ń bá fẹ́ ní jẹ́ mọ́ fẹ́nu bàjẹ́ nǹkan kan ìgbà wo
báńkì tiwọn náà máa já. Because everybody ti rí Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ ẹ̀gbọ́n mi wá bí mo pè é lórúkọ o wọ́n ti rí bí olùrànlọ́wọ́ ilẹ̀ Yorùbá which I believe pé Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun ilẹ̀ Yorùbá ìbámu yẹn Ààrẹ àṣẹ jagunjagun ṣùgbọ́n irú loyalty wo ló wá wà at least tíyàn bá ní loyalty tí backup ńlá wà àpàtì oyè federal máa give order bákan ní Ìgbòho ọmọ Adéyẹmọ ṣe rìn o lórí táwọn rìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti wá rí bẹ́ẹ̀ yẹn nìyẹn mo ṣe ní ìdí bàbá lọ́mọ boko àbúrò mi ọ̀fẹ́ rẹ̀ wá ẹjọ́ rapport together ẹ pa wá tájọ́ mo fà ṣeun kájọ rapport together tó bá pè yàn tẹ́nísì ló wá pọ́n lọ́mọ wà náà àwọn tí ó lọ sà ọlọ́run lè dùnmọ̀ rẹ̀ ń gbọ́ mi ò ń yógun jà ìdílé jagunjagun lèmi ti jáde àwọn tó bá dẹ̀ ń gbọ́ interview wọn á máa pọ́n ìpè yes it's true kò parọ́ tó bá ní wọ́n fẹ́ múyàn ní tẹ́nítì wa kéèké o wọ́n lọ o mo wà náà tí wọ́n máa ní ace ọ̀gbẹ́ni ọ̀nà mọ́tò jà lọ ṣe understand fún di eléyìí ó yẹ kí wọ́n fi egun òtòlótò láàrin ara wọn ẹni tó wá lè gbégbèsè yẹn náà ni bàbá wa Gani Adams hello ọmọ Adéyẹmọ báwo ni àbúrò mi mo máa fẹ́ rí ẹ ẹjọ́ ní conference meeting kò ń jí pé ilé máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ òdì sí eléyìí wọ́n máa sọ̀rọ̀ òdì sí eléyìí bí Ìgbòho ṣe tó náà ṣáwọn kan bá sọ̀rọ̀ òdì sí ni láwọn táyé wọn máa bàjẹ́ dànù ṣé wọ́n sọ̀rọ̀ òdì sí nígbà tí wọ́n lọ sínú igbó tí bọ́ bá ẹnìkan kò sẹ́ńtì bò lè mú ọ̀pọ̀lọpọ̀ ti jẹ èèwọ̀ ṣé gbogbo wọn lọ lórí ọmọ tẹ́sì kọ̀ọ̀kan ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti jẹ èèwọ̀ kẹ̀yẹ́ kó bóbìnrin sùn látẹ̀yìn ẹlòmíì ti bóbìnrin sùn látẹ̀yìn tó bá tó máa bóbìnrin sùn látẹ̀yìn ó tún máa rìlísì látẹ̀yìn agbára ń dínkù nínú ni. àwọn tó jáńgẹ́lì kan sí wọn ò kọsẹ̀ lọ́rùn ká tó wá sọ wípé àwa ẹlẹ́ran ara lásìkò kan gbìyànjú agbára ṣe understand fún délé yìí ó yẹ kí wọ́n fi ọwọ́ luwọ́ kan fi kún lukùn ni èsì pé lè ṣe tiẹ̀ lọ́tọ̀ lè ṣe tiẹ̀ lẹ́tọ̀ tó bá ti gbé fáṣeun ẹ pé Gani Adams ẹ pé lóye Sunday Igboho ọmọ Adéyẹmọ express akíkanjú ni I swear ọkùnrin ni but kò sí bá a ṣe fẹ́ ṣe dáadáa tó àwọn kò tún bẹ̀ náà tẹ́lẹ̀ èèyàn mélòó ló máa pọ́n mẹ́ kó wọnú gbó lọ ọ̀rọ̀ òṣèlú bá dé lásán gẹ̀lú mímọ́ àtọ́gbọ́n má jáde o wọ́n ní wọ́n yìnbọn o ká tó wá sọ pé inú gbó ẹjọ́ àwọn tó ń yìnbọn yẹn tán bá ṣe sàárà kan ni sàárà ni I swear wọn á kàn kí àwọn ẹbí wọn kọ ẹpẹlẹ gan wọn á fún wọn lówó díẹ̀ ọ̀la ìbí títán ẹni tó lè fẹ̀mí ara rẹ̀ tó lè mọ gbogbo káàkiri bàbá ọ̀gá ni kádẹ tún kí gbogbo àwọn DSS àwọn àmì tí wọ́n tẹ̀lé wọn náà àwọn náà ìbọn bá mi kan ṣèbó ti kú náà kàn ṣe last prayer fún ó tán ẹni tó bá lè gbébọn tó lè wọnú gbó òun lọ bá bandit bàbá ẹ kan sára sí pọkùnrin ni ẹ má jẹ́ ká pẹ́ gan àjànàkú kọjá mórí nǹkan fìrí ọmọ Adéyẹmọ ọkùnrin ni bàbá wa Gani Adams ní kàn ṣe kí ni kí wọ́n mọ̀ bí ràpò ṣe wà láàrin wọn ẹ jẹ́ ká fọ́ tẹ́lẹ̀ ọkùnrin lọ́mọ Adéyẹmọ ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká gbé ti sẹ́gbẹ́ kan bàbá lè má bẹ ọmọ ẹ̀ ṣùgbọ́n ní bí ó ṣe fà á mọ́ra gbẹ́nẹ́sẹ̀ lẹ́nu gungungungun ìyẹn dáàdì mẹ́rin má bínú ó tán síbẹ̀ nìyẹn kí là ń bára wá fà táwọn àtúntà Sunday ṣe kíni kan gbà kan àwọn wèrè kan náà wọn á ní kankan tó ṣe tán fi lè kúrò ní lórúkọ ẹ̀ Mọdákẹ́kẹ́ oye kíni kan tẹ́lómi bá gbúrò olè lásán ládùúgbò pé olè yìnbọn yóò mọ kó sábẹ́ bẹ́ẹ̀dì ni ẹ wà máa fẹnu ẹ rí ẹlòmíì ò pé bàbá ìrẹ́pọ̀ lẹ́ka wá nílẹ̀ Yorùbá báyìí àti Fáṣẹ̀hùn
tó jó olórí ní Fáṣẹ̀hùn bàbá ẹ gbàgbé o èdè tó so lórí lásán ó ṣe pẹ̀lú àwọn pọlísà tó wà lókè ni bàbá ò lè wà láyé ń sì kọ́ kóyún ẹ̀kẹ́rẹ́ o kò sí ẹ tó lè kọ́yún ẹ̀kẹ́rẹ́ nu gbogbo politician kò sí o àwọn àtàwọn bàbá wa president bàbá wa Tinubu báyìí náà sì jọ wa o àwọn Ọbásanjọ́ báyìí náà sì jọ wa o wọ́n wá sínú hòtẹ́ẹ̀lì wọ́n ń bí o kò tí èyí báyìí fúnde eléyìí kọ́ má kéré Fáṣẹ̀hùn rárá ó wà láyé kò sí láyé bàbá kú bàbá tó kù ni kí gbogbo wọn àti Fáṣẹ̀hùn tó dé Fáṣẹ̀hùn ní kọ̀ọ̀kan dákọ̀ ó lè bá Gani Adams káwọn tó sọ pé ẹ̀gbọ́n wa olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ká má fojú ọ̀tẹ̀ wọ ẹ̀gbọ́n yẹn rárá ká kárí àlọ́ǹkì báyìí. ẹ ṣeun gan ó ní arábìnrin kan tí a bá fọ́nrán ẹ̀ tá a bá pàdé arábìnrin sọ pé olóyè Sunday Igboho ní pé gbogbo owó tí olóyè Sunday Igboho ní pé níbo ló ti rí ní pé kóun tú àṣírí olóyè Sunday Igboho nígbà agbanipa lolóyè Sunday Igboho àwọn politicians àwọn olóṣèlú ni olóyè Sunday Igboho ṣiṣẹ́ fún ní pé nísìn ó wá dé lọ́sàn-án ọ̀sọ́kan òru kan ó wá lóun jìjàgbara fáwọn èèyàn ní pé ìjàgbara tó lóun jà ní pé kò fẹ́ fi bo àṣírí ẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn má mọ̀ pé agbanipa lòun ṣé lóòótọ́ nìkan tí wọ́n sọ yìí. bàbá ẹ̀ ń tà fẹ́ àlòrán bàbá mi yìí ẹ̀ ń tà fẹ́ àlòrán ṣe rí irú ẹni tó sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ bóyá ara àwọn ìyàwó àwọn bá ní tì ṣe ẹ mọ̀ ní kí ni yóò sọ fún yín àwọn náà ṣàní girlfriend wọ́n dẹ̀ lẹ́bi wọ́n lára ẹ bá wá ní wọ́n wọnú gbọ́dọ̀ wọn pa àwọn èèyàn báwo ló ṣe máa rí àwọn ti gbàgbé pé àwọn èèyàn tí wọ́n pa àwọn èèyàn. I'm sorry to say this nígbà kan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó dórí oyè àwọn olùgbèdè kan kì í sọmọ Èkó ọmọ kìnnì kan ni ọmọ kìnnì kan ni màá yín mùsùlùmí ẹ ti ya wèrè ẹ tó ti dórí àlééfà tí ò sí ń dẹ́ ṣe ẹ kàn sọ ẹ sọ lásán for nothing torí orí ẹlòmíì ò pé ọ̀rọ̀ social media tó kàn sọ ó kàn sọ for nothing ni kó nítorí pé ó fẹ́ fi trade for what ẹ jẹ́ kó sọ reality wọ́n pè mí lọ́la sí àárín àjọ àgbáyé báyìí pé wọ́n ló sọ nǹkan báyìí it's true màá dẹ̀ mọ evidence ṣe understand ẹ̀ tẹ́ wà rí evidence kankan tẹ́ ń sọ kátàkátà evidence wo lẹ ní wọ́n la gba nípa ni àgbà èèyàn mélòó ló pánù ran wọn èèyàn mélòó lọ́mọ Adéyẹmọ pánù ran wọn ó ń sọ pé ó ti ń ṣe èrè rí. ẹ ṣeun náà láti mú gbogbo ohun tí a ti ń sọ wá sí ìdánidúró wọ́n ní lára ìdí tí Ìbà Gani Adams kò ṣe jáde láti sọ̀rọ̀ wọ́n ní Ìbà Gani Adams pé wọ́n ti jẹ dodo wọn ò lè ṣe dodo nígbà Ìbà Gani Adams wọ́n mú àwọn èèyàn tó yẹ pé wọ́n kún àwọn agbanipa àwọn bandits yìí pé wọ́n mú àwọn èèyàn tó yẹ pé wọ́n kún wọn lọ́wọ́ iṣẹ́ wọ́n mú àwọn èèyàn tí wọ́n fìnánsì wọn nípa ìdí tí Ìbà Gani Adams ò ṣe lè jáde láti ṣòótọ́ nílẹ̀ Yorùbá ṣé lóòótọ́ ni. ẹ olóòtú ṣe rí bí tẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ torí ìdí ni wípé àárín yẹn ó ṣókùnkùn bàbá yìí nìkan ló lè sọ kò yé yín normally àwọn nígbà kí lórúkọ ẹ Jonathan wà ń bẹ ìgbà yẹn ni bandit wọlé àbí àwọn kan lórí force wọn lè is true ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ social media wọ́n ní tó bá pẹ́ tó bá yá wọn ò tí ì mú ẹnì kọ́kọ́ sọ pé yes lágbájá gangan ni òun ló wá sílùú wa tó wá reinforce wa wọlé ọ̀rọ̀ social media ó dàbí mi ìtẹ̀lẹ́ sọ bí mo ṣe lè sọ géèmù ni mo ń kálukú ṣe ń pílẹ̀ ló yàtọ̀ ṣùgbọ́n tó bá pẹ́ tó bá yá òótọ́ ó máa fara hàn tó bá jẹ́ kí bẹ́ẹ̀ ni torí mi ò lísìlì ṣe wọ́n ní wọ́n sọ pé ṣe rí gbogbo ọ̀rọ̀ social media pé Sunday Igboho agbanipani kílé kan ní ọba sásùn ni
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èèyàn mélòó ló lè mú evidence yẹn jáde nínú ìran tòun o ẹni tó parí ẹ jẹ́ kó mú jáde because tẹ́lẹ̀ mi bá fẹ́ ṣẹ́wọ̀n ẹ̀wọ̀n rẹ̀ dúró dé fún délé ẹ ní evidence ẹ kàn sọ kálakàla ẹ lọ ṣàgbéjẹmọwọ o ẹ lọ ṣàgbéjẹmọwọ o yìí ní sọjú bẹ́ẹ̀ lọ fún yín. ẹ jẹ́ ìbéèrè yìí lọ́wọ́ yín nígbà ayé Jonathan àti nígbà ayé Tinubu èwo ló rọrùn fún ẹ̀yin. ẹ ṣe ayé ẹ̀yin ni mo ń sọ ìyá mo ti sọ general. ẹ ṣe pàṣánà ayé Tinubu ìrọ̀rùn fún èmi o torí ìdí ni wípé ṣẹ́rí gbogbo nǹkan tá à ń wò pé àsìkò Tinubu ṣe kíní kan ó ṣe kíní kan n tó ti bàjẹ́ ti pẹ́ ní. ayé Tinubu rọrùn fẹ́yìn. mo fọlọ́n búra bàbá tẹ bá ní mogbó tẹ bá sọ pé mogbó. ayé Tinubu rọrùn fẹ́yìn. Ọlọ́run Elédùmarè ń gbọ́ mo fọlọ́n tó lẹ́mìí mi búra. mo rán àwọn ọmọ mi ní yunifásitì àwọn mẹ́ta lẹ́ẹ̀kan náà ṣé ayé Tinubu rọrùn ni eléyìí sọ fún mi no for me ẹni tó bá máa bàbá Ọlọ́run nípa bàbá yìí sí o Ọlọ́run nípa ń sìn o Ọlọ́run ajẹ́ kan dàgbà o ẹ mọ ipa tí bàbá yẹn kó nínú òṣèlú nígbà tí bàbá Adédùbú kú ṣé mo kọ́ yọ ṣèjì tí mẹ́hẹ̀ tó gbóná gbòǹgbò bá ti yọ kó òun ná oúnjẹ ò ní jiná bọ̀rọ̀ tí ògbóná gbòǹgbò bá ti yọ kó òun ná oúnjẹ ò ní jiná bọ̀rọ̀ gbogbo ẹ kọ́kọ́ dàrú wọ́n ṣe ń to Ọ̀yọ́ state lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ń sìn bẹ́ẹ̀ kọ́ náà gẹ́gẹ́ bí béèrè tẹ́ béèrè èmi o àsìkò Tinubu yìí I'm okay torí bàbá yìí ò lè parẹ́ fún wa kò lè parẹ́ ẹ̀ kò ń ṣe pọ́rọ̀ pàṣá tó bá jẹ́ nǹkan tí ó rọ̀ mí lọ́rùn máa sọ pé kò rọ̀ mí lọ́rùn Ọlọ́run Elédùmarè ń gbọ́ fún délé gbogbo Yorùbá kí wọ́n lọ múra 2027 kún kálukú kó gírè tó bàbá yẹn wọlé ni o kọ́ndẹ̀ tó má rí Lagos State gbà mọ́ wa lọ́wọ́ ìlú táwọn fi ń ṣòwò nìyẹn ẹnìkan wà ló fẹ́ gbà. ìlú tẹ̀yìn fi ń ṣòwò ni o. ìlú táwọn fi ń ṣòwò Lagos State sá ẹnìkan wà ẹgbẹ́ PDP kó wọ́n lọ́wọ́ wọn fẹ́ ó ti ya wèrè ni wọ́n ń ṣe èrè wọn ò lè rí draw bò. o pàtẹ bá nílẹ̀ fi máa gbà. wọ́n lè jẹ́ sá I swear kò sí wọlé kò possible. ṣùgbọ́n ìlú Èkó ń kọ́ mímí kan ò lè mì Èkó. kí ló fẹ́ mì Èkó kò sí nǹkan tó fẹ́ ṣe kó nínú òṣèlú gan ṣé wọ́n lè gba Èkó ni ṣé kí lórúkọ ẹ̀ ẹgbẹ́ mi lè gba Èkó àfi tó máa fẹ́ kú tó fẹ́ para wọn. ẹgbẹ́ mi ò lè rí. wọ́n lè gba Èkó APC ló máa rúlé Èkó for life. APC ló máa rúlé Èkó for life. Ọlọ́run. tí bàbá Tinubu bá dàgbàdàgbàdàgbà tó lè bí àgbáre APC ṣì máa wà. tí bàbá bá kú bàbá tún kù. tí bàbá bá kú. bàbá tún kù. ṣé a máa lajú lẹ́wà káwọn ọmọ Ìgbò máa rúlu wa kò possible. àbá sọ pé kò bí wá wọlé irọ́ kò possible. eléyìí àwọn aláìmọ̀kànmọ̀kàn tó ń sọ wípé kí lórúkọ ẹ̀ Tinubu ní wọlé 2027 wọ́n ti ya wèrè wọ́n ti ń ṣí èrè Yorùbá wọn à ń bẹ̀ wọ́n ń pààyàn lọ́tún ló sì báyìí ẹjọ́ sà ẹ̀hún sábà dé mẹ́ǹkan wọ́n á máa dú wa lọ́rùn bíi ẹran ni. ìlú òrọ̀gbọ̀. bàbá ẹ gbàgbé pẹ̀lú òrọ̀gbọ̀ iṣẹ́ tó ti bàjẹ́ ti pẹ́ yìí ṣé àdókò possible kí Tinubu nìkan ó ṣàdédé sọ pé báyìí nǹkan tó nǹkan bá fẹ́ ṣe wọ́n á gbé àwọn ìgbìmọ̀ kan yẹ̀ wò láì yẹ̀ wò kò possible àwọn ìgbìmọ̀ kan máa yẹ̀ wò but ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ìbá mi ò tí yẹ yín ok example wọ́n pariwo oúnjẹ wọn o gàdé òṣèré àlọ́jà o bàbá ẹni ẹ lọ ṣe kí ni ẹ fọkàn balẹ̀ but gàrí ti ní tẹ̀ ń gbá pàǹsì ṣé mo parọ́. ṣé gbogbo èèyàn ló lè rà. gàrí ti ṣe fi tọrọ ṣé gàrí ṣe fi tọrọ tẹ́lẹ̀ sá ẹ má parọ́ gàrí ò ṣe fi tọrọ tẹ́lẹ̀ olówó ló mu gàrí ńgbà kan
ẹ bá dọ́dọ̀ wá ń sìn ìnáwó àpò èlùbọ́ ń sìn 8,000 naira 10,000 níjàyè everywhere don sef money ṣe understand gbogbo nǹkan tó lọ sókè ló ti lọlẹ̀ bàbá sọ pé ká tún dìtẹ̀ ní bàbá ẹ̀ máa wọlé 2027 ẹni tó bá sọ pé ó ya wèrè ogun ló máa pa ogun torí bàbá ẹ̀ gbọ́dọ̀ wọlé tí bàbá yẹn bá wọlé there is targeting tèmi bílíì pé bàbá yẹn ní lọ́kàn ìgbà yẹn ló máa tó ṣiṣẹ́ tó fẹ́ ṣe gangan ṣáwúsá ni ká gbàgbọ́dọ̀ àkọ́dé àbí yíbò a ti ń ṣe èrè nìyẹn ọlọ́run the Lagos state yìí bàbá ẹgbẹ́ wọn kò lè gbà o ẹgbẹ́ ló fẹ́ gbà wọ́n fẹ́ kó àwọn fẹ́ ló wọ́n lè gbà yíbò lánìí kó máa rúdu alẹ́ kò ẹ mọ̀ bí yíbò ṣe pọ̀ jù lẹ́kọ̀ọ́ ni wọ́n á sọ wá di igbá àwùyọ I swear. yẹn tí yíbò bá wọlé. ọlọ́run yíbò pọ̀ lẹ́kọ̀ọ́ gan-an àdúgbò táwa yíbò ló pọ̀ jù wọ́n á sọ wá di igbá àwùyọ báyìí á pè Yorùbá tí ò bá mọ nǹkan tó ń ṣe kó ló mọ nǹkan tó ń ṣe. ẹ ṣeun pẹ̀lú àwọn àlàyé tẹ́ ti ṣe lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ̀ ń ṣe a ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà pàdé kódà ibi tó yẹ kó gbé ní 200 tó yẹ kó gbé ní 200 wọ́n á pè ní 500 wọ́n á pè ní 600 àwọn tí wọ́n ń gbé ọ̀kadà yìí àwọn gbogbo ọgán ni wọ́n ṣe kí ni wọ́n ń forí ko ìjọba ò increase salary àwọn iléeṣẹ́ àdáni ò increase salary ṣùgbọ́n tó bá bọ́jẹ̀tì 30,000 naira pé 30,000 owó ọkọ̀ fún oṣù yìí ni mo lè sọ fún yín ní pé kí a tó pé on the 16th owó ti tán kí ló dẹ̀ fà á torí ibi tó ń gbé ní 500 tẹ́lẹ̀ tó wọ̀ ní 500 nígbà tó ń lọ tó bá máa bọ̀ á di 700 ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé ẹ̀yin náà ti ṣiṣẹ́ ọ̀kadà rẹ̀ mo ò mọ̀ bóyá ẹ ti ní àkíyèsí nǹkan yìí tí ọlọ́kadà bá gbé yín wọlé oye owó tó máa gbé yín wọlé àwọn tó bá ń bọ̀ ẹ bá rí ọlọ́kadà owó tó máa gbé yín padà alex kí ló fà tó fi rí bẹ́ẹ̀ kí tó béèrè tí mo fẹ́ béèrè. ẹ ṣe tájẹ́tì ọlọ́kadà èrò tó ń gbé lọ yẹn tájẹ́tì ẹ̀ gangan nìyẹn pé padà bọ̀ bónọ́ọ̀sì lásán. bonus. ẹ ti get point mi o mo ti mọ̀ pé 1,000 mo fẹ́ gbèrò yìí lọ mo lè má rérò bọ̀ tí máa wá rérò yẹn bónọ́ọ̀sì ni. òṣèré kò wá kí ń pààyàn lára. pípa lára báwo sáwọn àwọn tí wọ́n ń gbé torí pé ibi tó yẹ kó yẹ pé tabaníkà wò ó yẹ kó ju bíi 500 ṣe pé ní. ẹ ṣe ìsọ kínní kan fún nígbà tẹ́yìn sọ báyìí èló náà ràn ọ̀kadà tẹ́tẹ̀lẹ̀ ọ̀kadà ó bẹ̀rẹ̀ látòrí nígbà tá a kọ́kọ́ ń ra ọ̀kadà 70 75 gbóyà 100 120 200 250 now ọ̀kadà is 1.2 million. láì ṣe installment. láì ṣe rárá tẹ́ bá fẹ́ gbà ní installment 8 times by 2 sáà kí ọlọ́kadà tó gun ọ̀kadà kó tó fi pa 2.something million sáà kó tó rí owó tó ń fẹ́ ná fúnra rẹ̀ sápò tó fi bọ́yàwó àtọmọ ẹ̀ lórí 300 400 ọ̀kadà yóò ti gbó tutù yóò ti gbó tí ò ní wúlò fún nǹkan ọmọ tó bá sanwó yẹn tán but àwọn èèyàn kì í bá wa calculate irú nǹkan bẹ́ẹ̀ now ó dàbí àwọn onímọ́tò èlò náà ń ta bọ́ọ̀sì tẹ́tẹ́lẹ̀ mo ti ra bọ́ọ̀sì mo ti rà ní nígbà tí màá kọ́ ra bọ́ọ̀sì alákọ̀ọ́ tí mo kọ́ ra láyé mi mo rà ní 210,000 sorry tẹ́ ẹ bá fẹ́ ra bóyá Mazda ń sìn ó kéré ẹ máa mú bí 18 million dání ẹjọ tó ń bá tẹ́ bá wá ra Mazda fún yàn tẹ́ gbélé ní installment ṣé mo ètò jẹ́ sà ẹ jẹ́ ká sọ pé ra ní 70 million ẹgbàá náà everything ẹ jẹ́ ká sọ pé ó parí sí wíwá bí 80 million ẹ wá fi bóyá bí just 10 million kan installment ẹjọ ẹ wòye ìgbà tí ó tó sanwó yẹn tán mọ́tò ti gbó ẹjẹ ò ti gbó but àwọn èèyàn ò calculate yẹn fún ní mọ́tò wọn ò calculate ẹ̀ fún ní mọ́rúwá wọn ò calculate ẹ̀ fún lọ́kadà. ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí àwọn ọlọ́kadà àti àwọn onímọ́rúwá ẹ̀ṣọ́ àti àwọn onímọ́tò wọ́n sọ pé àwọn union gangan ni problem àwọn. kí nìdí wọ́n ní lójúmọ́ tíkẹ́ẹ̀tì táwọn ń já lójúmọ́ ẹlòmíì sọ pé owó ìdajì òṣèré táwọn ń ṣe ni
kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ wọ́n ṣì oní 500 oní 200 bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ gbogbo bus stop to bus stop lọ ti ń sanwó. ẹ ṣe irọ́ ńlá ni. nǹkan tá à ń fojú rí. ẹ ṣe ẹ jẹ́ kí n explain ọ̀rọ̀ ọlọ́kadà. ẹ ṣe. tí ẹ bá gba tíkẹ́ẹ̀tì dá tíkẹ́ẹ̀tì tá à ń pè ní national booking àti cancel ticket. èlé ló làwọn tíkẹ́ẹ̀tì yẹn. irú gbogbo ẹ̀ ṣá that is 1,200. ojúmọ́. Yeah. 1,200 yẹn tó o bá ti wá gbèrò lọ sí ibi tí o kì í ṣe tẹ́nítírì ẹ̀ cancel ticket tó máa gbà á. èló nìyẹn. that is 200 naira. ojúmọ́ wọn fọ. tó bá lọ sí ibòmíì ni o ṣùgbọ́n tó sì wà nínú Eritrea kò lè san 1 naira mọ́. tílẹ̀ máa fi ṣe. ṣíṣì kò lè san owó tó máa san nìyẹn. then kí ló fà á tó yẹ pé àwọn tax force iṣẹ́ táwọn yẹn máa ṣe iṣẹ́ ò làwọn ṣe torí ó nìkan tí mo bá pàdé ó ń sọ fún mi ní pé ó ní stíkà yìí o kò tí ju oṣù 6 lọ táwọn gbà ó tútù gbé stíkà mi jáde. ṣé task force ti union àbí èwo. àti union àti federal àbí àti state ọlọ́kadà ń jẹ́ ẹ̀yin lẹ́ máa ṣàlàyé fún wa stíkà tó gbúdọ̀ gbà ó ṣe pé láàrin oṣù 3 oṣù 4 oṣù 5. irọ́ ńlá ni stíkà ọdún kan ló máa ń lò ṣé rí tí yẹn bá tẹ̀ lọ́rọ̀ ẹnu ọlọ́kadà mi onímọ́tò mi àdàbí kẹ́ mú union báyìí tẹ́ bá ti rí kẹ́ dúró lọ́bẹ̀ lọ́rùn get point rẹ̀ àdàbí kẹ́ dúró lọ́rùn tí ọlọ́kadà mi bá sọ̀rọ̀ fún yín ẹ jọ̀ọ́ tí wọ́n bá fún ẹ stíkà yẹn dàbí ká sọ pé ìdánimọ̀ local government tó belong sí lélẹ́yìí ẹ máa lè ra machine tó bá lọ ó yóò lọ síbi kan àtàwọn pé àwọn àlímọ̀sọ lélẹ́yìí torí wọ́n ti rí stíkà yẹn ó dàbí ká sọ pé nǹkan dánimọ̀ of local government ni wọ́n máa ti gbà ẹ ti máa tà fún wọn ṣe understand but ọ̀rọ̀ ọlọ́kadà ò ṣe tẹ̀lé ọ̀rọ̀ drive onímọ́tò mi ò ṣe tẹ̀lé ṣé àmọ́ ìtàn make ní dé tó bá wá yọ 1,200 nínú bíi 10,000 15,000 tó pa ẹjọ́ ṣé yẹn ló bad ọ̀rọ̀ wọn ò ṣe tẹ̀lé sọ. pẹ̀lú gbogbo owó tí wọ́n pa yìí ará àwọn agbègbè gan tó yẹ pé kò dára rárá kí ni contribution ti national union ní fún ọ̀nà ní Lagos State kápọ̀ má máa dì lórí ìjọba nìkan. national union ò ní priority kò sẹ́ni tó ní priority lórí ọ̀nà sáà kò sẹ́ni tó ní priority lórí ojú ọ̀nà. now example tá a bá fẹ́ ṣe inú street nsìn one is láti lọ sí local government láti gba approve ìgbà kan àwọn aláfẹ́ ṣe á lọ gba approve that is why national union ní approve tó lè sọ pé mo fi gbọ́dọ̀ ṣe ojú ọ̀nà but only one thing is this bóyá sìn àwọn ọlọ́kadà wà ní rejection yìí àwọn association tó wà ní street wa gbà ṣe mọ̀ pé ẹ̀yin náà ná ojú ọ̀nà yìí o ẹ̀yin náà ẹ máa support wa o tá a bá fẹ́ grade ojú ọ̀nà o ẹ̀tọ́ wọn ni láti support. ẹ jẹ́ kí n bèrè pé okay. ǹjẹ́ ṣé ẹ̀ṣẹ̀ wà nù ẹ̀ gẹ́gẹ́ bíi pé ibi táwọn ọlọ́kadà ń dúró sí àdúgbò lọ́nà tẹ̀dẹ̀ fọ́ọ̀mù tẹ̀dẹ̀ jáde tẹ̀ wọ àwọn olówó tó ń bẹ ní àdúgbò tẹ̀ pera yín jọ pé ẹ jẹ́ ká ṣọ̀nà yìí. wàrà ọ̀sùn ṣé ká sọ̀tàn fún wọn táwọn bá gbàgbé àwa rántí tẹ́sí olómọ bá wá jáde lónìí yìí tó bá wá ní pé ìjọba Adeleke gọ́vnà Adeleke kò lẹ́tọ̀ọ́ láti suspend NURTW lọ́sùn ìtàn náà fẹ́ gbọ́ ìtàn Olúọmọ fẹ́ gbọ́ nítorí 2022 same thing happen sí MC Olúọmọ NURTW ní Lagos State tó yẹ pé gọ́vnà Sanwó-Olú ó suspend NURTW kí ni Olúọmọ ṣe sí kí ni Olúọmọ ṣe sí nígbà yẹn kí ló tó Olúọmọ ò fi jáde wípé gómìnà Lagos State kò lẹ́tọ̀ọ́ àbí sẹ́ńtì Olúọmọ lè defend irú kan bẹ́ẹ̀ yẹ nǹkan tó bá ń pa àwa aráàlú lára gómìnà nùlù yẹ ó lẹ́tọ̀ọ́ láti gbé ìgbésẹ̀ láti fi stop nǹkan tó ń pa àwa aráàlú lára
lẹ́yìn gómìnà ní state kan kò tún sí alágbára yẹn mọ́ òní nọ́mbà even ọba aládé kò ní agbára tó gómìnà agbára tí gómìnà ní. tẹ́bàdé wọn pariwo local government autonomy local government autonomy even a sitting government a state government executive order ó lágbára ju anything lọ. so kò dẹ̀ sí nǹkan tó kan MC Olúọmọ nítorí pé kò MC Olúọmọ ò lè dáàbò bò wá tẹ́ni tí bá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun MC Olúọmọ kọ́ kò lẹ́gbàá láti dáàbò bò wá gómìnà wa la máa mú responsible tó MC Olúọmọ nígbà tí àwọn èèyàn tí wọ́n ń lo gáràjì àwọn gáràjì láti fi ṣe kíni láti fi ba ètò ààbò ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ mọ iye èèyàn tí wọ́n ti dẹ́mi wọn légbodò ní orí nínú gáràjì ẹ mọ iye ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tó ti lu àwọn area boys láti fi ṣe àwọn aráàlú léṣe so ẹ̀yin ò concern lórí àwọn aráàlú lórí àwọn èrò tẹ́ ń gbé àpò ara yín lẹ́ǹtù kàní yín sàrẹ́ tó lọ́rùn gbogbo ẹ̀dá tó yẹ pé àpò ara ẹ̀ ló ń dù gbogbo àgbà tó yẹ pé àpò ara ẹ̀ ló ń dù tó yẹ pé kò du ẹ̀mí ẹ̀ ọmọlákejì ẹ̀ kàní lóyún ẹ̀bẹ̀yẹ nǹkan tó yẹ kẹ́yìn ṣe ni pé ó yẹ kẹ́ gbogbo ibi tí NURT community wà ní gbogbo Ọ̀ṣun gbogbo ibi tí gáàjì wà ó yẹ kẹ́ gbé bánà wípé garage is for passenger to enter motor to the destination where a passenger is going safely not for fighting. ó yẹ kẹ́ ilẹ̀ tí gbogbo ó yẹ kẹ́ tó aláìsàn ó yẹ kẹ́ tó aláìsàn pé àwọn NURTW chairman ní gbogbo state ní gbogbo every angle of Ọ̀ṣun state láti sọ pé ẹ má involve ayé in anything political something ẹ má jẹ́ kó lóṣèlú lóyìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ sọ yẹ ìkànnì yẹn MC Olúọmọ kí ló dé pátákùn ilẹ̀ capital election bá dé kí wọ́n win election anybody lè win PDP lè win APC lè win Accord lè win NDC lè win AAC lè win ẹni tó bá ti win tí wọ́n bá ti lè declare pé as a winner kò sí àwa ará ìlú ní choice a máa accept ẹni ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wá jẹ́ leaders táwọn wò yín kò yẹ kẹ́ máa yí ni kò yẹ kẹ́ máa jẹ́ kí wọ́n máa lo under power ní láti ṣe àwọn aráàlú níkà èèyàn lásán làwà ẹ̀yin ti gòkè ẹ̀yin rí nǹkan tí àwa ò rí. So for a governor to say I don't want this ó ti ní nǹkan tó ṣẹlẹ̀ wọ́n lo NURTW àwọn gáràjì wọn yẹ láti fi àtáàkì àwọn aráàlú láti sọ pé anything tó bá ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ó ṣe kí ni gómìnà ló bá because we ni first citizen nípínlẹ̀ Ọ̀ṣun. So pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ wá ń sọ pípé kínní màtàn nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ sí ní lójú gbogbo wa tí ní ó sì gbé everybody rí ẹ̀yìn wá ń dín náà kí ló dé fi bá Lagos State chairman ṣànígbà yẹn